أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه. فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه. فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أترانك كيت إسلام. السلام عليكم ورحمة الله وبركاته. أكرا كابو سوريت والبصيرة ètí àjọmọ́ tẹ́tí gbọ́ láti lè ṣe rédíò Solutions FM 93.9. ètò náà ti dé atẹ́gùn pẹ̀lú ìyọ̀nà àtọ́lọ́n. àwọn sátú àti wọ́n tún máa sọ̀rọ̀ fún tòru òní gẹ́gẹ́ bí ìṣẹ̀mọ́ látẹ̀yìnwá. àwọn náà ní Ustaz Sulaiman Boni Ibrahim Abu Ibrahim Ẹ̀sàòkè kọ́lá ń jẹ́ kí a rí wọn pẹ́. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run, atọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad. ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí ànábì wa sallallahu alaihi wasallam tó fi ilẹ̀ títí ó fi di ọjọ́ tó jẹ́ wípé la yanfa'u fi malun wala banun, owó ọmọ kò ní ṣàǹfààní illa man ata Allaha bi qalbin salim, àfẹnutọ́wọ́kàdọ́ Ọlọ́run ọba àlékọ́lá pẹ̀lú ọkàn tọ́lá kù níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq. à ń fi àsìkò yìí a fi ń bẹ lọ́hùn onígbàwó ètò yìí, Ọlọ́run bá ní ṣàlékún dáadáa wọn wọlé àdẹ́kọ̀ọ́sọ Ọlọ́run. gbogbo àwa tá a jẹ́ olólùfẹ́ òdodo tí à ń fi ẹ̀mí tọ́lọ́run ọba àlékọ́lá tá a fi ń bára wa lọ, Ọlọ́run kó ṣàlékún dáadáa ẹnì kọ̀ọ̀kan wa náà wọlé àdẹ́kọ̀ọ́sọ Ọlọ́run wọlé agbóhùn láyọ̀lá. ní àná a ṣàlàyé fún wa lórí odi ìsọ kúrò níbi àwọn àdó olóró. ṣùgbọ́n network ó ṣe bákan fún àwọn tí wọ́n ń gbọ́ wa látòrí Facebook. ìyẹn la fi sọ yìí pé a tún àwọn nǹkan míì tá a ti sọ a tó sọ ká tó wá lọ síbi ọwọ́ ìparí rẹ̀, torí pé ọ̀nà àti wá odi ìsọ ọ̀nà kan tí ó fẹ̀nú díẹ̀ ni. a ṣàlàyé fún wa nínú ọ̀nà tí a fi wá odi ìsọ pé ká máa ṣe adhkar nígbà tá a bá fẹ́ jáde nílé wa, bákan náà nígbà tá a bá fẹ́ wọlé. nígbà tí èèyàn bá fẹ́ jáde kí wọ́n sọ pé bisimilahi tawakkaltu ala Allah la hawla wala quwwata illa billah. nígbà tá a bá fẹ́ wọlé padà, bisimilahi kharajna wa bisimilahi walajna wa bisimilahi kharajna wa ala rabbina tawakkalna. lẹ́yìn ìgbà náà kí wọ́n sálámà sí àwọn aráalé. bákan náà a tún sọ fún ayé pé nínú àwọn àdúrà tí ànábì sallallahu alaihi wasallam tí yóò kọ́ wa òun náà ni pé tí a bá lójúmọ́ ká máa sọ pé la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. ká sọ
100 rẹ̀ láàárọ̀ ìyẹn ó wúlò fún wa títí ó fi di àlàsárì lẹ́yìn àlàsárì náà ká sì kí ni o ká tún ìmíì ṣe 100 rẹ̀ bákan náà a sọ fún wa lánàá ike gbólóhùn hasbiyallah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim so ká sọ gbólóhùn yìí tá bá ti ń sọ gbólóhùn méje rẹ̀ láàárọ̀ méje rẹ̀ lálẹ́ so ọlọ́run ó wá odi ìsọ̀sọ́yàn kúò lọ́wọ́ àwọn aládòóbú àwọn aládòóró àwọn oníhankachifu sọnù so kódà bí wọ́n bá gbégbèsè kò ní rán yàn so bákan náà nínú rẹ̀ ní bismillahi lẹ́dì la yadurru masmihi shay'un fil ard wala fis sama wa huwa as-sami'ul alim so ká máa ṣe eléyìí náà mẹ́ta rẹ̀ láàárọ̀ mẹ́ta rẹ̀ lálẹ́ àwọn alásàsí ibú téèyàn bá ti ṣe bí idnillahi al-wahidil qahhar àṣàṣìyàn ní ṣe kí ni o kò ní rán yàn so bákan náà a tún sọ fún wa nípa àdúrà tí a fẹ́ sọ tá à ń sọ lánàá tí nẹ́tíwọ̀kì fi ṣe ó náà ní pé Allahumma inni as'aluka al-afwa wal-afiya fi dunya wal-akhirah Allahumma inni as'aluka al-afwa wal-afiya fi dini wa dunyaya wa mali wa hali Allahumma ustur awrati wa amin rawati Allahumma ihfadni min bayni yadayya wa min khalfi wa an yamini wa an shimali wa min fawqi wa a'udhu bi azamatika an ugutala min tahti àdúrà tí mo sọ yìí tí èèyàn bá ṣe mẹ́ta rẹ̀ láàárọ̀ tó tún ṣe mẹ́ta rẹ̀ lásàlẹ̀ wọ́n yẹlẹ̀ fún yẹn ní o ẹnìkan ṣàṣeyàn ní o ẹnìkan sì gbá ní o ọlọ́run ti tó yẹn kó ń bẹ̀ a ti ṣàlàyé fún alánà pé ìwọ ó ṣe kì í ṣe pọ́ mọ́ wá wá aburú káàkiri ìsìláàmù ní kódà bó bá ti ṣe ọwà lódì kan nìkan kan fankachifu náà ni kò lè di wàhálà kò lè di wàhálà kẹ̀kẹ́ ó ti ṣe oúnjọ náà ẹyin tó bá forí sàpàtà yóò fọ̀ dànù ni àfi tó bá ṣe lókù ó tún wá láwọn nǹkan tí mo ń ba àzìkárù jẹ́ o sórí ẹ̀kọ́ pọ̀ nù ìsìláàmù gan tó jẹ́ pé téèyàn bá ṣe àzìkárù tó bá ilé ṣe nǹkan àzìkárù tó ṣe ọ̀fà lídìí mọ́ àfi kó o tún mi ṣe gbogbo ẹ̀ làwọn àfẹ́yẹ̀sì ṣàlàyé fún wa kódà èyí tó kéré jù ń bẹ oní téèyàn ti rẹ́rìn kéékèèké tó ṣe so ló jẹ́ pé ẹ̀kọ́ ẹ̀sìn yẹn èèyàn gbọ́dọ̀ máa dóní mà á sọ pé kò sáwọn ẹni aburú ṣùgbọ́n àgbọ̀dọ̀ títorí pé ní aburú ń bẹ káwa dẹ̀ ní aburú so àdìkárù yìí la fẹ́ sọ fún alánà tí nẹ́tíwọ̀kì tó fi ń ṣe ségesège Allahumma inni as'aluka al-afwa wal-afiyata fi dunya wal-akhirah Allahumma inni as'aluka al-afwa wal-afiya fi dini wa dunyaya wa ali wa mali Allahumma ustur awrati wa amin rawati Allahumma ihfadni min bayni yadayya wa min khalfi wa an yamini wa an shimali wa min fawqi wa a'udhu bi azamatika an ugutala min tahti so àdúrà yìí tó kó sínú pọ̀ abelon àánú àlàáfíà níbi gbogbo nǹkan inú ìgbésí ayé wa ni o inú ẹ̀sìn wa ni o inú àlámọ̀rí wa ni o kọ́lọ́n kó máa ṣe gbogbo nǹkan nírọ̀wọ́rọ̀sẹ̀ fún wa gbogbo ohun tí ń pa wa láyà ọlọ́run fi mí lọ́kàn balẹ̀ lórí rẹ gbogbo ohun tó wà nínú àdúrà náà ni o ìwọ ọlọ́run bòmí láṣìírí má tú mi láṣìírí rárá ọlọ́run ṣọ́ mi wájú ṣọ́ mi lẹ́yìn ṣọ́ mi lọ́tún ṣọ́ mi lósì ṣọ́ mi lókè mọ́ tó ṣọ́ mi kún ó jí mi bù látàbẹ́ àwọn àfáà ní ògùtálà mẹ́ta tí oríṣiríṣi ọ̀nà ẹ̀wọ̀n yẹn lẹ̀ fún yẹn ni wọ́n sì gbani tí gbogbo tẹ́ fi ń délé bọnu ìlànà bí ti ṣàlàyé fún wa ọwọ́ akùkà gbọ́yé ẹwà dúrà ń bó ṣe kún tó ọfà oore wá ó ta burú dànù mùsùlùmí mélòó lọ́mọ ẹn tọ́mọ̀ mélòó ní í ṣe ǹjẹ́ ó ṣe lánàá sọ sí ń jẹta ọ̀wá ni òun ní fi yáǹkì nù ọlọ́run so káwá sọ wípé àwa rẹ̀ nìkan tí yẹn ti ṣàṣì wọ́n flash ẹ̀ ọ́ dẹ̀ píkì kọ́ ibẹ̀ yẹn níbi tí
a fẹ́ lọ lánàá tá a fi ní pé kára stop ẹ̀. So àwọn àyà kan bẹ nínú Al-Qur'an à ń pè ní àyà ìbùtọ́ọ̀lù sihir, ní tí máa ń ba ògùn jẹ́, tí máa ń ba idán jẹ́, so tí máa ń bà jẹ́. Àkọ́kọ́ ká Suratul Fatiha. So Suratul Fatiha ká. Gbogbo àtà ń gbọ́ mi lé ẹ máa kọ nǹkan. Ẹni tí ó máa rìkọ́dù ẹ̀ máa rìkọ́dù ẹ̀. Ní bá kó lórí kíní téèyàn ló ń pè mí kí ẹ dákun àdúrà tẹ́sọ lóru ẹ bá tún sọ. Ṣébi tí bá ti wà lórí ìrìn tí mo ti ń bá kátàkárà káàkiri. So ṣé bẹ́ẹ̀ ni ti máa wá ẹ sọ pé ilé ó pè, tọ̀hún ó tó pè, ilé náà ó pè. So èèyàn mélòó ni wàá máa dáná lórí so ló jẹ́ kí kálukú wa Islam wọn máa ń kọ́ ni. Ayé ti rọrùn ẹ lórí Facebook wa Ẹ̀sà Òkè Sunnatic TV. So kálukú náà lọ click ẹ̀ yóò gbọ́ mbẹ̀ yóò ra ọmọ kọ́ yóò mọ pọ́ọ̀sì ẹ̀. So àwọn èèyàn fẹ́ ṣe wàhálà kankan àfẹn tí ọmọ spoon feed wọn tí ó sàmọ́ àti gbogbo ẹ̀ rárá o àjọmọ̀ ṣe ni o. Ó ní pé aka Suratul Fatiha àkọ́kọ́ nù alhamdulillahi rabbil alamin ní kíkà tó yanjú ni o kìí ṣe kíkà sí ìdìnnà sí láńtálímúntà kì í mọ ara o. Lẹ́yìn ilé a wà ka àyà inú Suratul Baqara yìí wattaba'u ma tatlu shayatin ala mulki Sulaiman wa ma kafara Sulaiman bá ń wo ṣáptà rẹ̀ fásì rẹ̀. So a kà àyà lẹ́yìn ìgbà náà a kà ayatul kursi Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. So a kà lẹ́yìn ìgbà náà a wà ka àwọn àyà tí mo fẹ́ sọ yìí. Suratu Yunus láti 81 dé 82. Tọ́lọ́ni qala Musa ma ji'tum bihi as-sihr inna Allaha sayubtiluhu inna Allaha la yuslihu amala al-mufsidin wa yuhaqqiqu Allahu al-haqqa bi kalimatihi walau kariha al-mujrimun. Tí Baqara tí mo sọ lọ́yẹ̀ kan 102 àbí Suratul Baqara Quran chapter 2 verse 102 ó ní wattaba'u ma tatlu shayatin ala mulki Sulaiman. Ẹ bá gbọ́ a kà Fatiha lẹ́yìn Fatiha a kà ìtàsọ̀ yìí Suratul Baqara 102 Quran chapter 2 verse 102. In tí mo ń sọ yìí wàláhì kò sí idán láyé tí ó bàjẹ́ kò sóògùn kò sàdáàsì tí ò wùrì dànù. Ó di kíni o 102 àbí Suratul Baqara 102 ó di méjì. Àbọ̀ sí Ayatul Kursi Allahu la ilaha illa huwa al-hayyul qayyum àbọ̀ síbẹ̀. Àwọn àbọ̀ sí Suratu Yunus àyà 81 sí 82. Àbọ̀ sí Suratul A'raf àyà 117 sí 122. So àyà 122 sí 117 sí 122. Àbọ̀ sí Suratu Taha àyà 69. Àyà 69. So àwọn àyà yìí àwa aka Suratu Safat wa Safati safa fazajirati zajira fataliyati dhikra inna ilahakum lawahid rabbus samawati wa ma bainahu wa rabbul mashariq inna zayyana samaa ad-dunya bi zinatil kawakib wa hifdhan min kulli shaytanin marid la yasma'una ila al-mala'i al-a'la wa yukdhabuna min kulli janibin duhuran wa lahum adhabun wasib illa man khatifa al-khatfa fa atba'ahu shihabun thaqib. Aya kìlú lóde nba. So ibi tá kàdé nù Aya kẹwàá. Láti aya kẹrin dé aya kẹwàá tó ti bá. Bákan náà a wá ka idha zulzilatil ardu zilzalaha wa akhrajatil ardu athqalaha wa qala al insanu ma laha yawma odidi sura délẹ̀. So a wá ka kúlẹ̀ àwùsù kìíní kejì. Tá wá lè ka ogbon tí mo sọ ní méje méje lọ. A lè kà sí tí ẹni tí wọ́n fa ń kinu àbí tí ẹni tí wọ́n ju àdó sí lápò ẹni tá sàsì ràn tí ẹni tá bá ti ń lo kóòdì áńkì àdó so kóòdì ni so ti wà ìtúfẹ́ náà ni pé wọ́n flash ẹ̀ ọ́dẹ̀ píkì kọ́ a kà sí ti rẹ̀ a máa kà sí la a máa kà tí ẹ gbẹnu sínú etí rẹ̀ tẹ́ ẹ máa kà ẹ bá kà sínú omi yóò máa mumi yóò máa fi wẹ̀ yóò máa gbọ́ àwọn àyàtà sọ fúnjọ́ méje pẹ̀lú ògo Ọlọ́run gbogbo àṣàsí wọn lọ
pẹ̀lú ògo tọlọ́run gbogbo àṣàsí òun ó ti bàjẹ́. Kódà ní tá a sọ yìí àṣàsí kan ní àṣàsí mọ́tò rẹ lẹ́ńjìnì nọ́ọ̀kì ni wọ́n náà rí pé léyìí kí sojú lásán ka àwọn àyà ti lọ dà sára mọ́tò. Nǹkan kẹ́kẹ́ ní ló wò pé wọ́n ti rọ́ nǹkan lu nǹkan yìí ka àwọn àyà lọ dà síbẹ̀, dàkà sínú omi dà síbẹ̀, èṣù ibẹ̀ ti pòfo. Kí láà dẹ́lẹ́bọ sí? Kí ló dé sétorí ayé iná? So nígbà tí Islam fún wa lọ́nà àbáyọ lórí ọ̀pọ̀lọpọ̀ gbogbo nǹkan, lórí gbogbo nǹkan kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ gbogbo nǹkan pátá, ó sọ solution bá fẹ̀yàwó bá bímọ bá ṣègbà bá ṣàwo, ṣùgbọ́n sáà ṣetán láti tẹ̀lé. Àwa tẹ́wọ́ ẹ̀mọ́ wa lójú òpó ńlẹ̀ àtúnṣeré sá. Kí ló fà á? Kàkà táwọn àfáà ò fi sọ òótọ́, àwọn àfáà gan ọ̀gbọ́yé, ọ̀pọ̀lọpọ̀ àfáà ilẹ̀ Yorùbá wọn ò mọ̀ ní tá à ń sọ yìí. Àwọn àfáà súnà lẹ́yìn máa gbọ́ ogun eléyìí lọ́dọ̀ wọn. Àwọn mídíà yẹn ń bayé àwọn èèyàn jẹ́ gidi ni ó. Àwọn bí tẹ́ ẹ bá dé orí Facebook bó ṣe kún fọ́lá láti lè kọ̀ dírì, ẹ̀yin gọ́ọ̀mù yìí pé tó bá jẹ́ pé eléyìí ò ìranù inú mi ti ẹ̀dùn pé ìkànnù wọn ti bọ́ta lánàá irú láti lè kọ̀ dírì sọnù wò láwọn ń ṣe yìí. So kì í sí sábà sọ̀rọ̀ dáadáa báwọn, ṣùgbọ́n tọ́pìkì tí wọ́n kàn mú wá ẹ ti mọ̀ àwọn olórí mùnàfíkì of Ọ̀yọ́ State. So tọ́pìkì tí wọ́n kàn mú wá mo rò pé àwọn náà tí wọ́n ti rí oríṣiríṣi alẹ́ mọ̀ pé sí family party náà ń ṣe ní àbí Lailatul Qadri. Nígbà táwọn èèyàn tó mú dressing code fún Lailatul Qadri pé ẹni tó bá fẹ́ wá Lailatul Qadri wa ò dressing code ẹ̀ ní o ẹ̀wù tẹ̀ sọ ẹ̀sìn dà. Àwọn ń bí díà sórí gbogbo wọ́tà ń ké tó gbọ́ wọ́n ti báyé ẹ̀jẹ̀ gbogbo jára bí ojú òde nǹkan wọ́n ràn tí wọ́n ti ó ní agbára. Ó wá táwọn ọmọ ọ̀dọ́ fintifinti àwọn ọmọ tí ń gérí wọn oríṣiríṣi lẹ́bàá ń bá pàdé lórí TikTok, ọ̀sẹ̀ ọ̀la ọ̀sẹ̀ kìíní kan, ọ̀sẹ̀ ọ̀la wulẹ̀ ń wá káàkiri. Tó o bá rí ibi tẹ́lómi mi wọ́n ń gbé yín kàn dẹ́mọ rọ́ ni ó TikTok Facebook jí kàn ń dẹ́mọ. Ẹ wo yìí tó gé orí Ramani tó gé orí ní Ìlọrin, ẹ wo inú ilé tí ń gbé, ó górígórí inú ilé náà nù bó ṣe rí wọn. Bọ̀ tí màmá ti lo kíní kámẹ́rà kíní iná òsìkà wáyé tí wọ́n máa tẹ̀síwájú gbogbo ọmọ di kámẹ́rà láìtì gbogbo ọmọ dàbí ẹni pé ó rí nǹkan jẹ yọmọ dàbí ẹni pé ó rí nǹkan jẹ. So ẹ jẹ́ ká gbìyànjú káwo di ìsọ̀sọ́ra wa kó lọ́wọ́ èso àtàwọn ẹni bí rẹ̀ wọ́n nànà bọ̀ fún mi ni wọ́n ti kíní kan ni wọ́n tiẹ̀ ti rí kẹwọ́n ní ṣọ́ọ̀bù káyà lọ dàbẹ́ ẹ̀yin ya gbági ẹ wá àwọn àfáà àti ọmọ nǹkan kà ẹni wọ́n bá yín kà gbogbo oògùn tó rò pé ti ṣe bẹ́ẹ̀ ó ti bàjẹ́ kí ló ń tojú wọlé kí sí. má lọ bá àwọn àfáà kẹ ẹ bá ń yẹ̀wò kí ni ẹ ń yẹ̀wò gbogbo àfáà tó ń lọ bá ń tiẹ̀ gbọ́ ọ́fíìsì sí káàkiri wọ́n gbọ́ ọ́fíìsì sẹ́gbẹ̀ẹ́ gbági wọ́n gbà sógun pa wọ́n bá yé ẹ jẹ́ ni olóhùn lọ́fíìsì nígboro ọ́fíìsì kí ni ọ́fíìsì kí ló ní láì ṣàkọ̀wé. Ẹ jẹ́ kí iṣẹ́ wọn jábá wọn tí kálukú àfáwọn láti pápẹ́lẹ́ ẹni máa ń sọ wọ́n ní tí ẹsẹ̀ bá pọ̀ lẹ́yìn olè yóò ju tọwọ́ rẹ̀ lẹ̀. Tí kálukú iná bá ti já tẹ́ ẹ ti já à ń já inú bọ́tẹ́ ẹ̀ já àwọn kan ti já o ṣùgbọ́n tó sì wà lẹ́nu yóò bá ní ká dúpọ́ lọ́wọ́ ẹni tó pẹ́ kó tó gbọ́n ṣe bí èèyàn lọ gọ̀kú èèyàn pẹ́ ó tó gbọ́n tó wá ń bu àwọn kan gọ̀kú ni ṣé wọ́n fẹ́ gọ̀kú ni wọ́n gọ̀kú wọ́n ti wọ́n scam ẹ. A dẹ̀ ti pa kéèsì fún wa lánàá gbogbo inú ilé wa ẹjọ́ jákòó bí fáírọ́ọ̀sì tó lè mú àdánwò wọlé bí àwòrán bí máa gbórin inú ilé máa play orin ẹ máa ní kiri so gbogbo àwọn nǹkan yìí ẹjẹ kó máa kẹ àwọn olórin Islam náà mọ̀ ń gbọ́ kò sí olórin Islam ìranù lórin kíkọ ìranù lórí kíkọ tẹ́ bá wà láyé nǹkan ilẹ̀ yóò bá ìbáyànú jẹ́. Lálẹ́ àná mo wo orí Facebook nínú àwọn fẹ́ sùn ẹnìkan wá sọ pé wọ́n lọ́n àfàwọ̀ amọ̀fọ́lọ́n sọ Jamiu bàbá látàbújá wọn á ní kí ló rí tẹ̀ ń dojú tì wẹ́ ẹ̀yin Yorùbá ní umura ní àjì. Ó jẹ́ pé wọ́n ń sọ fídíò ọmọ Yorùbá tí ń jó tẹ́ bá láwọn kan náà ókè Ọlọ́run gbàdúrà Ọlọ́run 70 million kìnnìkan million ó dà sádùá nù ó gbé kámẹ́rà wájú sóò síríọ̀sì pẹ̀lú Ọlọ́run bẹ́ẹ̀ ó mú kámẹ́rà báyìí òun sì ṣàánú mi Ọlọ́run ṣàánú mi ó kìnnìkan àti wá sọ ẹ̀sìn di àwàdà. Èèyàn mélòó ló lè wọ ọ̀dọ̀ gọ́vnà lọ
tí ó wà mú fóònù lọ́kẹ́ ọ̀yà gọ́ọ̀nà ìríkà ẹ̀rọ mi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀rọ gọ́ọ̀nà ìkíríkà níbo sọ́ra yerú ẹ̀ níbi àwọn yẹn tí lọ́sàn kọ́ńtrátì tí wọ́n fẹ́ gbà méjì tí wọ́n tilẹ̀kùn mọ́ nínú èsì ni tí kálukú ọ̀pá lọ́lọ́ òní músẹ́ẹ̀tì lọ ọwọ́ àwọn wájú ọlọ́run wọn ò tẹ́ni yín gbogbo àwọn àfáà náà iná ẹ̀lẹ́jọ́ ń ṣèranù lọ́hùn ẹ wà á rí gáǹgì àwọn olórin kìnnìkan kọ́rẹ́nsì kìnnìkan gbá nínú ẹni lásìkò múra kálukú wà á lọ ẹlòmíì ò tún máa ṣe gbẹ mo ti rálá yé mi àwọn fáàsì tí mi ní o ìkàbà láwọ̀ báyìí o bọ́lá ń bá sọ̀rọ̀ fún yàn bẹ́ẹ̀ gan orí ẹ̀dẹ́ ni kí ló dé ṣé ẹ̀rọ àwọn ẹ̀yà yòókù ni àwa ṣáàjọ kámẹ́rà báyìí olúwa 70 million ṣáàdúrà ló ń ṣe ṣé á rí mi ni kò sí ìjọsìn kẹkẹ yìí sì ìjọsìn tí ẹ máa ń tẹ́wọ́ gbà ẹ jẹ́ wọn àáfàá àti ẹ ń kó yín lọ́mọ báyìí sòótọ́ ọ̀rọ̀ tí máa fẹ́ kó yàn lọ tàwáfù bóyá lásìkò múra ni àbásìkò kínní ni o mo sọ fi fóònù ẹnu lé o èmi kò mú fóònù lọ́wọ́ o so wàhálà rẹ nu ọba sì ti gbọ́ tí máa ti rẹ́ni tó mú fọ́jọ́ fóònù báyìí òun ranù lélẹ̀ yìí yìí mọ̀ fojú ranù wò báyìí ni pé akúké fún yín ẹ̀ kúkú gbọ́ kí ni ọ̀hún ok báwọn ṣe ké kábà mọ́ wa o ìyàrí kí ló fẹ́ yà ń bẹ̀ ibi o ti fẹ́ lọ bọ́lọ̀ ọ̀hún rẹ sọ̀rọ̀ báwọn ṣe àti àǹdíkà báyìí ọwọ́ àfọwọ́ kàmú kámẹ́rà ọwọ́ àlẹ́ náà ọ̀nà mọ̀tẹ́lẹ́sìn ọlọ́ ṣàánú mi àwọn alẹ́ wọn alájí gbàdúrà kíkẹ́ ìrànà ló ṣe ọ̀gbàdúrà wàlẹ́ ọ̀gbàdúrà ọ̀dàn lójú bàjẹ́ àdúrà kan ọmọ tí ń pè ládùúrà ìbàdà sígbà táwà lórí irun sáà gbé kámẹ́rà sọ́dọ̀ mò ń kírun ọmọ kí báyìí bírun ṣe ní ládùúrà ṣe rí wọn náà jẹ́ ká ẹ máa jówó yín ná ẹni tó lọ múra Ramadan tá a wà yìí ọ̀nà rárá wọn ṣàánú rẹ̀ ọ̀nà 5 million naira fún múra kí wọ́n ṣàánú rẹ̀ tó bá sì 5 million ọlọ́nà ibi tó ti rinṣẹ̀ dé arọ́mù torí hòtẹ́ẹ̀lì rí ó jìnà díẹ̀ ó rinṣẹ̀ díẹ̀ o torí kòkòrò dínwó ń dégùn ni o ájì tá à ń lọ ẹ̀ ọ̀nà rárá ájì ti 2025 yìí ọ̀nà rárá ọ̀nà 8.5 million naira pọ̀ ọ̀nà wo ọmọ rẹ̀ ń tọ́ ṣàánú rẹ̀ o tó bá sì gbà bí ájì 8.5 million naira ọmọ fowó ọkọ̀ dé aráàmù ni nítorí ní fọwọ́ ọkọ̀ dé aráàmù ọbẹ̀ látòrí bíi 9 million sókè nígbà tí ń sọ̀rọ̀ ájì 12 million wà ájì 13 million wà pákéjì ni ó 20 million wà so bóun ṣe lòkè síhun yóò ti yé kálukú náà kòkòrò dínwó dégùn ni àwọn ibìkan bẹ tó jẹ pé àwọn tó bá sanwó rẹ̀ bóyá ẹnìkan bíi méjì kankan ni wọ́n kàn jọ máa ríra wọn bẹ̀ àjùra wa lọ́mọ́kà ọ̀rọ̀ ọjọ́ ni o àjùra wa lọ ibi kálukú wà yàtọ̀ síra wọn o ok nígbà tí èèyàn bá wá má dúró owó òun kódà kò jẹ́ 3 million lèèyàn fi lọ tí èèyàn bá fowó òun ṣe bísínẹ́sì bọ̀ọ̀lì tó kàn lọ ń kọ́ gẹ́dẹ̀ wọlé tí fi yan bọ̀ọ̀lì yóò ní tí ó mú wá láàrin ọdún kan kó wá jóná tán ìranu lẹ Yorùbá ní ti ń ká wa láàánú bíi ká la orí yín báyìí ká kó tọ́lọ́wọ́n bá lè kọ́ láti bẹ́ẹ̀ ní ti ń ṣe wá àwọn àfáà ti báyé yín jẹ gán àwọn tẹ́lẹ̀ fẹ́ lọ mọ́ sádi kẹ́kẹ́ ọyọ́mọ́ bá mú yín àwọn ní ń sàṣíra wọn tí ẹni múra wọn yìí àbẹ́yìn òwò orí Facebook ni tí báwọn tẹ́lẹ̀ lọ kọ́rọ̀ bá náà òní lágbájá wá sàṣì lágbájá akẹ́sọ pé lágbájá lọ sàṣì mi tàbẹ̀dún ní èmi kọ́ mo sàṣì ọ̀ so ẹ̀yìn sì fẹ́ lọ bá wọn pé kí àṣàṣì ọmọ rẹ̀yìn àwọn gẹ́ẹ́ tẹ́lẹ̀ fẹ́ lọ bá àṣàṣì mú wọn tá a lè yàn wá lọ́mọ ń bá watawakkal ala al-hayy alladhi la yamut ọlọ́ọ̀nì kẹlẹ̀ ẹ̀mọ́ ń gbára lé àwọn tó lọ ń bá tó bá máa ṣe tó ń ṣàṣíra wọn kí àmúwọ̀rí wọn ó ti fún mi náà ó ti bá mi mo ti mọ kíní kan ti ṣẹlẹ̀ sóhun kíní wọn wà nílùú gbèsè ayé tó rọrùn àfìgbàsí ẹ kákàleke ayé ni ayé ọ̀wà kú lọ́rọ̀ wọn ẹ ti fẹ́ sọ ìsìláàmù náà di ẹ̀sìn kìrìsìtẹ́nìtì dára pé gbogbo ìgbà ogun ni ogun kódà bí ẹ ṣe àìsùn mọ̀júmọ̀ 31 mọ̀júmọ̀ 11 tí wọ́n sọ pé adúpẹ́ gbogbo ogun tó bọ̀ wọnú 2025 gbogbo ogun tó wà 2024 mo pa láṣẹ jáde jóni adúpẹ́ pé o ti gbọ́ ó ló ti gbọ́ ní 31 o ẹtún jó di ọ̀ndì 1 2025 olúwa o mo tó pa láṣẹ gbogbo ogun tó di màrí òsínú ayé rẹ tó túbọ̀ wọ 2025 síbò ló ti gbọ́ lánàá ó sì jẹ́ pé ogun ní gbogbo ìgbà kọlọ́wọ̀n kọ́kọ́ mọ̀ dáa fún ọ ayé lọ́fà kádàrá rẹ padà ayé wo wọ́n ti lọ́fà gbogbo pákéjì ìrọ̀ náà lẹ́tí akó wọnú Islam ló jẹ́ sàlàtú ọpọlọ rẹ́gẹ́dẹ́ ẹ̀sẹ̀ òṣèwú pọ̀ lọ máa rọmi wá pọ̀ lọ orí òkè pọ̀ lọ ẹ̀mí wá ń gbàwọn èèyàn alóògbé ọmọ tó yẹ kí wọ́n lọ kọ́lẹ́kọ̀ọ́ wọ́n parí ẹsẹ̀ sírì kò ní wáyé kò ní nẹ́kò wọ́n ní ọlọ́mọ kọ́sẹ̀ ṣe á àná tó ń kọ́sẹ̀ ṣe á ńlẹ̀ Yorùbá wọ́n ń kọ́sẹ̀ ṣe á iṣẹ́ ṣe á wọn mọ̀ gbá ìmórí ni o
wọ́n máa wọṣọ funfun káàkiri àwọn máa ń lọ fún tí ara bí ọmọ obìnrin òsì kan báyìí tí multicolor ibi ó black ẹ̀gbẹ́ ó green. Ọlọ́run ṣàánú yín lẹ Yorùbá yìí o. 09098 889939 091242939. Gbogbo àwa tí a búùkù fún Rákúnmí Ọlọ́run ti ní ká yanjú rẹ̀ ní àná o. So àwọn tí bí méjì kan tí wọ́n búùkù létí èmi ti sẹ́ndì owó wọn padà alhamdulillah. So Rákúnmí lẹ́yìn ti lọ yòókù dẹ́yìn ọdún náà o. So ká sì mọ́ gbàgbé. So torí ẹlòmíì tó ń pè wá hello wa alaikum salam. Yes sir. No. Kí lẹ wí sà? Àwọn èèyàn gbọ́yé. So àwọn èèyàn gbọ́yé. Nínú nǹkan tá a fẹ́ sọ ni wípé nígbà tá a bẹ̀rẹ̀ Ramadan yìí àwọn ẹlòmíín pé ká àmọ́ gbọ́ yín mọ́ ní Sunday tẹ́ máa ń ṣe prógámù àní so a ti sọ fún ayé pé nínú Ramadan so àárọ̀ sáàrì lójoojúmọ́ ni tí Ramadan bá ti parí a tún padà sí orí prógámù wa níjọ́ Sunday láti Sunday láago 9 alẹ́ tí ó fi da aago 10 so inú Ramadan ni máa ń jojoojúmọ́ láàárọ̀ báyìí tí Ramadan bá ti parí ẹ tún save ẹ bá ní ìsìn o every Sunday tọ́lá lómi tó lè máa wò lóru pé ẹ tó wá sóru bá ní òru náà àwẹ̀ ni o tí àwẹ̀ bá ti parí Sunday láago 9 sí aago 10 so kọ́lọ̀ balẹ̀ kọ́lá kọ́sà náà nìkọ̀ọ̀kan 090 98 88 99 39 091 2 mẹ́rin 29 39. Hello. Hey. Hello. Wa alaikum salam wa barakatuh. Yes sir. Ọ̀nà tí ẹ bá ṣe ìran wa létí wá kò sí náà sí ilé ayé tó gbójú ẹjọ́ ayé kọ́. Ìjọba nàbí ló fi ọdún ògbọ́. Bẹ́ẹ̀ni. Ọlọ́run jẹ́ wọn lè tẹ̀lé. Àmín o. Yes sir. 09098 88 99 39. Ntọ́ da nǹkan rú náà nù. Nígbà táwọn èèyàn ọ̀gbọ́rọ̀ sọ lọ́nà tí wọ́n ọ̀gbọ́rọ̀ sánà. Síbi ó gbé là ń sọ ẹ̀ wàláhì. Nǹkan pọ̀ nù Islam gan o. Àìráyè ni o ká máa tó ṣàlàyé lọ díẹ̀díẹ̀ o. Gbogbo ọ̀nà tí aburú òfin ní kàn wá lánàá bí ti ṣàlàyé. Sallallahu alaihi wasallam. Ṣé yóò sọ jù báyìí lọ ni? Ànábì ké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  ẹ gbọ́. A ní ẹ tẹ̀lé súnà ẹni rọ́ ni bídíà yìí náà ni. 09098 88 99 39 091 wa alaikum salam wa barakatuh. Ẹ dákun ẹ bá ní sọ̀rọ̀ òkè. Hello sir. Assalamu alaikum. Wa alaikum salam. Kàrà kóòtù àdó àwọn gbàsà. Alama mi. Ahmed Wahab látàdé ẹni sà. Okay sir. Ẹ jọ ẹ sọ káàsì sà pé nígbà kan ní àjọ alọ́mọ́ta ẹ wáyé ní ìṣètò ti yàtọ̀ sà. Ẹni kíni? Pé nígbà kan ní pé àjọ alọ́mọ́ta àwọn ní ìṣètò ti yàtọ̀. Bẹ́ẹ̀ ló ti yàtọ̀. Èmi nígbẹ̀gbẹ̀ pé pa pé kìí ṣe nípa tí yóò lọ jọ́sìn fọlọ́ yàtọ̀ nípa pé ibi tí yóò gbèsè ájú. Ibi tí yóò gbè sí ibi tí yóò gbè ni mo mí tẹ́lẹ̀ mi ọmọ ní bákan náà gbogbo wa ẹni mọ́kà ìrọ̀ ilé yàtọ̀ síra wọn o ní tí mò ń sọ nu o. Ìgbà wáyé bèrè pé ẹ̀dá kan ẹgbọ́n kí ni àwọn méjì tí ọmọ tí ẹ̀dá lè ní tó sọ pé àbọ̀lọ̀ ní àdúrà. Ọlọ́run ìgbàgbé èèyàn kò sí irú àdánwò tí èèyàn lè rí Ọlọ́run ọ̀gbàgbé èèyàn so kéèyàn máa ṣàdúrà ọ̀rọ̀ sọkúsọ ní pọ́lọ́run ti gbà kódà ẹlòmíràn máa ṣàdúrà yóò tó àwọn ju àdírẹ́sì ilé wọn fọ́lọ́ pé àbọ̀lá bí ẹ ń kó àdúrà àwọn lọ́bù mí ní S6/6668 wọn ò gbàgbé rẹ̀. Hello. Wa alaikum salam. Náà. Ẹ ṣe ìjọba fún wa fẹ́ràn sá. Yes sir. Yes ma. Ó kò bá bà wá ló jẹ́ ní ká máa rí àwọn àgbà fà pé social media kó mọ sọ̀rọ̀ wọn jù àdúrà àfúnilá. Ọlọ́run ṣàánú fún wa ẹ ṣe ìjọba fún wa fẹ́ràn náà. Ká dùn wọ́n bá rántí wa ntọ́ka wa ń bí ọ̀rọ̀ tiwọn ni pé bó làdó sí ní ràn wá àwọn ní tó ti bá
kọ́lọ́n kọ́ sànù inshallah á tó pàdé lóru ọ̀la pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run. ayé tó dojú rú ẹjọ́ ayé kọ́ ànábì ló sọ̀rọ̀ tẹ̀dá ògbà òdì tá a bá tẹ̀lé ká tó lè sinmi fátàbá níbèrè kàbí kejì lórí ọ̀rọ̀ ẹ̀sìn àbí lórí ọ̀rọ̀ hajj ká tẹ́sì mẹ́sẹ̀gì sórí nọ́mbà tí a fẹ́ fi síta yìí 070106439 070106439 amójú ẹ̀rọ wa ní adébáyọ̀ tàmí àwọn oníjẹ́ kí n máa gbọ́ akékeré ńlẹ̀ ìpàdé tó di ní ìdájí ọ̀la pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́ máa ṣẹlẹ̀.